lọ́wọ́ ṣèdí ìbùkún àbí láti béèrè lọ́wọ́ rẹ̀ èyí tí wọ́n ń gbé kiri torí ara wọn tí wọ́n sọ pé àwọn fún gbèsè ayé àwọn Gloria mi ní wọ́ ti aburú òní sí ọ ìbùkún wà pẹ̀lú mi wọ́n ń gbé kiri pé Àgbàlá Gabriel kọ́dà kó tó di pé Muyideen ṣe wẹ́dí pẹ̀lú ìbùkún ẹni nǹkan tí ń pa Àgbàlá Gabriel àti ìbùkún papọ̀ ìbùkún wà pẹ̀lú mi báyìí mo dẹ̀ fẹ́ kí gbogbo ayé ọgbọ́rùn ẹnu ẹ̀ éfò èmi sọ pé kò ní ìdí kó burú onídàárá òun fi Bíbélì búra. ó lóun fi Bíbélì búra ẹ jọ̀ọ́ mo fẹ́ kọ́ bá mi dárúkọ kẹ́ bá ní dárúkọ yín fún gbogbo ayé. Èmi ní Ìbùkún Olúwa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri social media tipẹ́tipẹ́ mo ti fẹ́ jáde but mo ní sùúrù but this time around mi ò lè ní sùúrù mi because kíní yìí ó ń rampant gbogbo show tí Olúṣọlá Yusuf máa ń ṣe pátá náà ti máa ń sọ mo lè kọ́kọ́ fi ọ̀rọ̀ yìí mo kọ́kọ́ fẹ́ fi ránṣẹ́ sí Mufti Manchester mo fẹ́ fi ránṣẹ́ sí àáfàá tó pe rẹ̀ ń fọlọ́nṣọ́ àáfàá jígini bóyá rìngìnì wọjà àdẹ̀nà pé wọn àti àáfàá lẹ́gbàá àti Olúṣọlá Yusuf ìbádàkẹ́ bẹ̀rù Ọlọ́run gidi gan because ọ̀rọ̀ ṣojú yín Bíbélì ní ẹ wádìí ohun gbogbo dájúdájú ká dẹ̀ fi tó díẹ̀ tí òtítọ́ bẹ̀rẹ̀ ká fi múlẹ̀ lágbà ẹ wádìí nǹkan kan Muyideen náà onírọ́ oníjìbìtì tó ń parọ́ fún yín pé Àgbàlá ń bá ẹ̀mí sùn kí a tó ṣe wedding gbogbo ọkùnrin àgbáyé ẹ bọ́ síbi kẹ́ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí mo kàn fẹ́ bi yín ni ìjẹ́ṣẹ́ lè gbárù ẹ̀ kí èèyàn kó máa báyàwó yín sùn kẹ́ẹ̀dẹ̀ ká one on one kẹ́ẹ̀dẹ̀ tó wá sọ pé ẹni yẹn náà lè fẹ́ bá ṣe wedding. ìbéèrè rẹ o ìbéèrè yẹn ìbùkún mọ́ fẹ́ kó béèrè yẹn sí àwọn èèyàn ti wà pẹ̀lú wa gan o ẹ jẹ́ bá ní sí à program yìí ìbùkún ìyàwó Muyideen òun lẹ̀ ń wò yìí o. ọkùnrin wo ló wà ní ayé tó jẹ́ matured person or jẹ́ ká sọ pé advance tó ká ìyàwó ẹ̀ pé ẹnìkan ọkùnrin kan ń bá ìyàwó ẹ̀ sùn tó dẹ̀ tún mú tó tún máa bá ṣe wedding after yẹn. Allah akbar. ọkùnrin wo ló lè gbarú ẹ̀ kó jáde síta kó wá búra ẹ̀ tó jẹ́ pé wọ́n á bá ìyàwó ẹ̀ sùn báyìí á dẹ̀ tún lòun máa bá ṣe wedding. Okay. Muyideen bó dẹ̀ ṣe ń sọ̀rọ̀ kò ní any clean evidence kankan tó fi lè justify kò sí bó dẹ̀ ṣe wà yẹn tí any one of them bóyá Mufti Manchester ni o bóyá Fọlọ́nṣọ́ ló pe rẹ̀ ni o bóyá ajígini rìngìnì ìwọjà ni o bóyá lẹ́gbàá ni bóyá Olúṣọlá Yusuf tí ò tiẹ̀ bẹ̀rù Ọlọ́run rárá tó kàn sọ jack shit everywhere tó ń sọ̀rọ̀ bí ìgbà tẹ́ pọ̀rọ̀ ṣojú ẹ̀ èmi báìbù mi bí mo ṣe wà ohun mo mú dání Bíbélì tèmi gbé tí mo dìrọ̀ mọ́ òun ni mo mú dání mo dẹ̀ máa fi gégùn fún gbogbo yín lálẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní support of Muyideen bó ṣe ń defame orúkọ mi káàkiri mo máa fi gégùn fún yín lálẹ́ gbogbo ègún tó wà nínú Bíbélì pátápátá tó bá jẹ́ pé Àgbàlá Gabriel wọ́n ti ẹ̀ toast mi àbọ̀ sọ hello lásán débi tí wọ́n á kọnu sí mi pé kán bá mi sùn kí gbogbo ègún tó wà nínú Bíbélì kó jẹ́ tèmi. La ilaha illallah. kí n ṣòfò ayérayé tọmọtọmọ. La ilaha illallah. ní gbogbo nǹkan tí mo wáyé wá jẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ gbogbo ègún Bíbélì yìí ó máa ṣẹ lórí Mufti Manchester á ṣẹ lórí fàfà Fọlọ́nṣọ́. ọmọ tí mo fẹ́ kó o ṣe má dàá kọ ẹnì kankan wàá kọ́ sọ gbogbo àwọn tí wọ́n ń bọ̀ ló kọjá o ìṣẹ̀dá ẹ̀ ti mọ̀ wọ́n àbí ìṣẹ̀dá ẹ̀ ti mọ̀ wọ́n. Muyideen àti any one of them tó ń support Muyideen pẹ̀lú bó ṣe ń defame orúkọ mi káàkiri tó ń bá mi lórúkọ jẹ́ káàkiri pàgbàlà ń bá mi sùn kí gbogbo wọn pátápátá kó rí ìkọlù Ọlọ́run gbogbo ègún tó wà ní Báíbù pátápátá kó jẹ́ tiwọn kó jẹ́ tọmọ wọn kó jẹ́ tọkọ kó jẹ́ tìyàwó kó jẹ́ tọmọ kó dẹ̀ jẹ́ ìrandíran títí dé ìran kìíní títí dé ìran kẹrin. máa gbọ́ ìbùkún n tó ń sọ fún wa ní ìsinmi pé tí Muyideen sọ pé òun ká ìwà àtàgbàlà lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta irọ́ ni. irọ́ gidi. La ilaha illallah. Bíbélì mi mo mú dání. Olúṣọlá Yusuf máa dúró tó lé orí evidence. Olúṣọlá Yusuf ìyá jákujàku ni bullshit local kò tiẹ̀ mí rí nínú gbogbo blogger ẹ wo bóun ṣe ríra dáradára ẹ power tap ẹ ṣe àṣọ
rádaràdà ṣé gbogbo àwọn bloggers yòókù ẹ̀ wọ́n ṣe ń ṣe nìyẹn. La ilaha illallah. no na ẹ ṣe ẹni ìwádìí kankan ẹ ní ẹni clean evidence èèyàn dẹ̀ sọ̀rọ̀ fún yín bẹ́ẹ̀ dẹ̀ gbà sórí ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe pé gbogbo ìpè tẹ́ ẹ ṣẹ́ pátápátá fúnra yín àtẹ̀yìn o àtọmọ yín o àti ọkọ o àti ìran kìíní títí dé ìran kẹrin yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ support Muyideen láti máa dìfẹ́ ìbọn mi lórúkọ jẹ́ káàkiri pátá lórúkọ Jésù Ọlọ́run máa kọlù yín tọmọ díran ẹ máa rí ìbínú Ọlọ́run gbogbo àwọn abiyamọ ayé abiyamọ ọ̀run ó ti kẹ̀yìn sí yín látàlẹ́ ìlú ẹ tún ráàánú gbàmọ̀ lórúkọ Jésù àánú máa ká kúrò lórí gbogbo yín lórúkọ Jésù ẹ máa ṣiṣẹ́ yín. màá padà gbé ìpè wọlé o mo gbọ́ ìbùkún mo fẹ́ béèrè ọ̀rọ̀ tó ń sọ yìí ní ìsìn jẹ́ kó yí wáyé pé o ní Àgbàlá Gabriel ò sí ẹ̀ ló bóyá mo láìkì ẹ rí. wọn ti ẹ bá sọ rí. òkè kó tó di pé ìwọ àti Muyideen jọ pàdé ńkọ́. gidi gan òun ni Àgbàlá Gabriel gan wọn ò fọwọ́ sí pé kémi àti Muyideen fẹ́ra wọ́n expect pé kí Muyideen fẹ́yàn láti diaspora kó fẹ́yàn láti outside the country kóhun tó fúnra ẹ̀ ló kúkú máa ń wọ́ mi jẹ́jẹ́ mi máa jókòó mi láwọ́ mi lọ sọ́dọ̀ wọn pé ìyàwó tó ń fẹ́ lélẹ̀ ọ̀rọ̀ jẹ́ wà díẹ̀ bẹ̀ torí èlò gbogbo nǹkan tẹ́ gbàgbàgbà káàkiri náà òfo náà ni gbogbo ẹ̀ nọ́ọ̀tì lẹ rí èèyàn Ọlọ́run sí lẹ́yìn alábòsí ẹ lè lẹ́yìn tó ń ṣàbòsí tó ń ṣọ̀tẹ̀ tó ń ṣe lára ẹni tó ti ga kẹwàá ni pé kó wá mókè kó lè mókè ojú kan ló máa wà fáàtì ò ní wà ká ní ká má sọ ẹ tiẹ̀ wá ṣe anything ẹ rí ọ̀rọ̀ gidi sọ mọ́ ọ̀rọ̀ ráhùnráhùn bẹ́ẹ̀ náà nìkan pè lórí show ó ní nígbà tí Gabriel tó ti ń yọ okó ẹ̀ síta fúyàwó Muyideen gbogbo yín pátá ẹ máa ráre kù àtẹni tó pè ó àti gbogbo àwọn tó support gbogbo ọ̀rọ̀ tí Muyideen sọ ipá Àgbàlá Gabriel ń bá mi sùn lórúkọ Jésù gbogbo yín ẹ máa ráre kù ni ẹ máa ṣẹ̀sìn gbangba Ọlọ́run máa já gbogbo yín sí òwò ẹ tiẹ̀ ti rí kọlù Ọlọ́run látàlẹ́ yìí ẹ tún ráàánú Ọlọ́run mọ́ gbà Olúṣọlá Yusuf mo tún tẹnu mọ́ tẹ́ bá fẹ́ kí iná ọmọ kó jó yín láyé yín tí bá tún gbọ́ Muyideen gangan tó bá tún repeat anything tí bá tún gbọ́ anything màá tún sue ẹ ni I'm going to sue him màá take legal action. Alhamdulilayi ìbùkún kó tó di kí n máa béèrè tí mo fẹ́ béèrè Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run Olúwa ní ń jà kún fásitì kúnbì nẹ́bà yìí fatabayyanu tí wọ́n bá wá sọ kankan fún kẹgbìyànjú láti ṣe ìwádìí Umul Mubarak ìbéèrè tó ń béèrè yẹn kì í ṣe ìbéèrè títí tọ̀dọ̀ mi tí mo fẹ́ béèrè Al-Qur'ani jẹ́ kó yẹ pé ká tó lè sọ yí pé èèyàn gan ṣe sìnà nínú ṣẹ̀ríà ní ká wọ ẹlẹ́rìí mẹ́rin nínú Al-Qur'ani bí yẹn bá jẹ́ mùsùlùmí gan tí ó bá sọ pé lámọ́ní àti lámọ́ní ṣe sìnà nítorí ọjẹ́ ó ní ká wọ ẹlẹ́rìí mẹ́rin nínú Al-Qur'ani ẹlẹ́rìí kìíní yóò dẹ̀ sọ pé òun rí wọn báyìí pẹ̀lú evidence ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin sì gbọdọ̀ jẹ́ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo ayé ọ̀rọ̀ tí wọ́n ń gbé kiri o àwọn nǹkan mẹ́ta ni mo torí ẹ̀ wà nílùú ìlálẹ́ yìí o tó ń gẹ́tì mi yé mo wá físíìtì ilé torí pé mi yìí dúró lórí ẹ̀bí ọ̀rọ̀ tá a dẹ̀ ń béèrè lọ́wọ́ arábìnrin yìí mo rí pọ́rọ̀ yẹn ń járe ó ti kọ́kọ́ kú tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn ń járe rìn gbogbo tí yẹn rí owó àní my life is for me your life ebi ń kálukú pàdé ọlọ́njọ́ kan ó kálukú máa pàdé ọlọ́njọ́ kan náà ṣé mo ti dọ́dọ̀ Àgbàlá Gabriel lẹ́nìí sọ́bọ́lá wà ní orí mi dálẹ̀ ni àjọ kíra Àgbàlá Gabriel gẹ́gẹ́ sọ pé ìyá tó bí mùsùlùmí ni ìyá tó bí Àgbàlá Gabriel jẹ́ Basira ó ń jẹ́ Basirat inú kádìrọ̀ lọ ìyá yìí fẹ́ bàbá Àgbàlá Gabriel tó jẹ́ Kristẹni ọ̀rọ̀ ní ìbùkún wá ń sọ yìí ìbùkún ní tó ń sọ fún gbogbo ayé nìsín ni pé ọ̀rọ̀ tí Muyideen àti àwọn blọ́gà yẹn ń gbé káàkiri gbé kò sí nǹkan kan láàrin wa àtàgbàlá Gabriel. sí anything níwájú Ọlọ́run àti pẹ̀lú Bíbélì mi mo dì mú. ẹ̀yin èèyàn ẹjọ́ tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ ìbùkún nọ́mbà WhatsApp nọ́mbà tẹ́ máa pè sí lélẹ́yìí 07083 92 87 78 070 83 92 87 78
tẹ́ bá ní béèrè ká méjì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ ìbùkún mo fẹ́ kẹ́ pè wọlé. ó ní wọ́n ń ṣe pé sẹ́ni tó bá blackmail yẹn ṣáàdúrà lọ́rọ̀ rẹ̀ jẹ mọ́. wọn ti rè pé. ìwọ wèrè tó umu ni mubaraku iná òjò gbogbo umu ṣètàníyàtù. iná Ọlọ́run. ìwọ bẹ́ẹ̀ náà kí wọ́n parú rọ̀ mọ́ ọ kí wọ́n lọ sọ fún ọkọ rẹ̀ pé nìkan bẹ́ẹ̀ sùn. èké gbogbo. ṣé wàá ṣàdúrà fún àbẹ ẹlòmíì ṣe ponú báyìí gan àwọn wèrè díẹ̀ ṣe wà ní Islam wẹ̀ gan ẹ ti ní ìdí ká máa chẹ́ẹ̀kì ọpọlọ yín wò ẹ̀yin ká ti ní ìdí ká máa yẹ ọpọlọ yín wò ní Islam o so kí ni ìdájọ́ sẹ̀rí àgẹ́ pẹ̀lú ẹni tó bá parọ́ sinimá yẹn kí ni sẹ̀rí àwí kí ni Islam wí pẹ̀lú ẹni tó bá parọ́ sinimá yẹn. ẹ wo ẹni tó bá ní ìbéèrè kà méjì torí àwọn ọ̀rọ̀ tá a fẹ́ gbéyàwó bíi mẹ́ta ni tó bá ní ìbéèrè kà méjì tó fẹ́ béèrè lọ́wọ́ ìbùkún. bẹ́ẹ̀ni Olúwọlé Adésínà bẹ́ẹ̀ni alẹ́ nìkan tẹ̀ sọ pé 300,000 àgbàlá fún mi wọ́n ní Mr. Kẹ́hìndé ra màálù múra Mr. Kẹ́hìndé gẹ́mẹ̀ èkó tó máa fẹ́ ra kan fún mi wo láìpẹ́ yìí kọ́kọ́rọ́ Corolla ó tẹ̀ ní ẹni tí yóò ya wèrè ni yóò ya wèrè ṣé bó orí tí Mr. Kẹ́hìndé bàbá mi Adébáyọ̀ àbúrò ní ṣe Mr. Kẹ́hìndé ẹ wo bí ṣe ń bó dọ́là fún mi lónìí ó bó dọ́là fún mi Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel ó bó dọ́là fún mi ó bó dọ́là sọ̀rọ̀ pé dọ́là lórí ó lè rí transfer àti ó wọlé ilé fi hàn ọ́ ilé fún ẹ tí ó kù àbòsí kúlẹ̀ akọ̀wálẹ̀ kẹ́nẹ̀ mo rọ̀ bí òdodo bá ti wù kókòrò tó ẹjẹ́ aṣọ àdẹ gbọ́dọ̀ torí àwíjàre kí tó tán lẹ́nu wallahi tallahi Rabbul Kaaba kí mú ìdílé ọ wà níbi tó wà ń kó sọ pé òun fẹ́ máa kírun rẹ̀ mo nígbàgbọ́ ní ọlọ́ọ̀gbẹ́ Àgbàlá Gabriel kò lè kọ̀ǹfìsì ẹ̀ kò lè pé ọmọ kírun. náà ọlọ́lọ́ ti dáwọ́ ọ̀bùkún láre alhamdulilayi wàláì because ilé tí wọ́n kọ́ fún wa ní òsínú church ẹ̀fọ́rọ́bẹ̀tì bí ẹ kọ́lé fún sí àwọn mùsùlùmí kọ́lé bẹ̀ aláàjì kọ́lé bẹ̀ kìrìsìtẹ́nì kọ́lé bẹ̀. kìrìsìtẹ́nì kọ́lé bẹ̀ èmi débẹ̀ lálẹ́ mo rí i pé gbogbo tẹ̀ ń gbé kiri pátá pé Àgbàlá káàpù gbogbo wọn sínú ọgbà wàláhì irọ́ ni ẹ bẹ̀rù Ọlọ́run o mo wá rí ọ̀pọ̀lọpọ̀ yín pátá alábòsí ni ọ̀rọ̀ ni ẹgbẹ́ lẹ́nu ìbùkún yìí ó dẹ̀ ń fi bíbélì tó nígbàgbọ́ náà ló mú dání yìí òun sọ gbogbo ayé pé kò sí kankan láàrin wa Àgbàlá Gabriel. bẹ́ẹ̀ ni o gbogbo ègún tó wà nínú bíbélì tó bá jẹ́ pé Àgbàlá ever tiẹ̀ sọ fún mi pé hi or hello débi tí wọ́n á bá sọ pé àwọn fẹ́ bá mi sùn kí gbogbo ègún tó wà nínú báíbù kó jẹ́ tèmi. La ilaha illallah. ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà àti Muyideen àti gbogbo àwọn tó support ẹ̀ pátá pé kán bà orúkọ mi jẹ́ káàkiri pé Àgbàlá ń bá mi sùn gbogbo ègún tó wà nínú báíbù pátápátá ló máa àti àwọn àtọmọ. má ṣe pé màmí tó ṣe àrọ̀rọ̀ mọ́ mo sàmí o títí láti ìran kínní títí dé ìran kẹrin bẹ́ẹ̀ ni ó ṣe rí gbogbo wọn máa ṣòfò ayérayé ni. La ilaha illallah. lágbára ògo Ọlọ́run. ṣe rí oníkálukú ẹ lọ stọọpù rọbọrẹbẹ ẹ dẹ lọ stọọpù yẹn. bá dẹ̀ tún gbọ́ anything lórí ẹ̀ tọ́rọ̀ mi bá tún jọyọ Muyideen wà bá mi ń kọ̀ tí wà wá ro tẹnu ẹ̀ ń bẹ̀. àmì Ọmọdúnkẹ́ gold àmì ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ lọ stọọpù yẹmọyẹmọ èmi wá láti wá gẹ́ẹ̀tì fandis ṣé fandis náà ni ẹ̀yin olóyìnbó tí wọ́n gbá fandis ṣé fandis nàbí fandẹ́sì àbí fandẹ́sàn ọ̀sà fan kankan inú mi dàdú wípé kò pọ̀sibù kọ́lọ́rọ̀ ọmọ lè sọ̀rọ̀ ààrẹ ìbùkún ò lè bẹ̀rù ẹnìkan kánú gbogbo wa débi kọ́ wa máa gbé kọ́ máa fúnra rẹ̀ ní èpè tó tó yìí ẹ̀yin àfọ́ àwa ẹ jẹ́ ká gbìyànjú ló ń ta ké ń já àkúnfàásì kúnbì nẹ́bà yìí fàtàbá yanu tí wọ́n bá wá gbé nǹkan kan bá ẹ ṣèwádìí a gbọ́dọ̀ torí ń tá jẹ ká bá ń tá jẹjẹ ṣáà kí ọgbọ súná tánibọdì mo ní téèyàn rí owó tí mo lẹ́mìí àti ṣe mo ń ṣe lọ́nu mo dẹ̀ sọ yí pé àníyàn mi lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́n fi dájọ́ nú ayé mi mo rí ẹni tó sọ yí pé irú bí Àgbàlá Gabriel ṣe sí Muyideen kí n bẹ náà rẹ̀ fúnra mi mo sọ mo ní gbogbo
bọ́lá ọ̀sẹ̀ ní kí mú ìdí náà pàdé àánú lọ́dọ̀ Àgbàlá Gabriel ọlọ́run jẹ́ mi náà pàdé irú àánú bẹ́ẹ̀ kọ́mọ mi náà pàdé ẹ̀ mo wá sọ mí ní kóńtò náà sọ fọlọ́run pé irú bí mú ìdí ìṣe sí Àgbàlá Gabriel kọ́lọ́run yẹn irú ìyẹn bẹ́ẹ̀ tì ẹni tó bá fẹ́ pè wọlé nọ́mbà tẹ́ máa pè sí WhatsApp 07083 92 87 78 070 mo ti pín yẹn síbẹ̀ nọ́mbà yẹn mo pín yẹn salamu aleykum yọ yẹyin orí ètò láwa o na ẹ kálẹ́ o yes àárọ̀ lẹ́yìn wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ alẹ́ bẹ́ẹ̀ ni àtijọ́ wà ní tó wà ń. Alhamdulillah. Amen. Yes. Alhamdulillah. Alhamdulillah. Amen. 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 Christian lèmi. Ìpọ́tẹ́sì yìí nìkan ó jọ mí lójú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ ní ìgbà tó wà lọ́dọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel. Gbogbo àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta á lè rí bí tira wa sí. Bí mo ṣe wà yìí, ilé onígbàgbọ́ ni mo ti wá. Àwọn mùsùlùmí fẹ́ àwọn ẹ̀gbọ́n mi. Àwọn oníṣẹ̀ǹbáyé wọ́n wà nínú àwọn ẹbí mi. Gbogbo wa jọ máa ṣe pọ̀ ní. Kò gbọ́dọ̀ sí ìwọ ní tèmi ẹ̀mí ní tiẹ̀. Ìyẹn ló mú nǹkan tó ṣe ní àṣàlẹ̀ ní alẹ́ àná. Ẹ fi wá sí Àgbàlá Gabriel láti wá mọ òtítọ́. Níbi irú tí ń rí iṣẹ́ pé bí àwọn fi ń lọ ẹ̀yìn Ọlọ́run tó bẹ̀rẹ̀ ní nǹkan téèyàn ṣe ní gbangba á san fún yín. Àmín. Gbogbo ìtẹ̀ṣe ní kò Ọlọ́run á san fún yín. Àmín. Ìbùkún. On down. Ọmọ dáadáa ni. Ẹ kálẹ́ mà. Ọmọ dáadáa ni. Kálẹ́. Ọmọ dáadáa ni. Wo ibi gíga láyé ẹ. Àmín Jésù. Kò dídí ibi tó máa dúró. Sórí Ọlọ́run mú ọmọ ìjẹ̀bù mọ̀ ní ìdí láti fi ṣe àtẹ̀gùn lọ síbi ìròyìn fún ẹ̀gbá bẹ́ẹ̀. Àmín. 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 Ní ìdí ìtò ọmọ tó fẹ́ Ọlọ́run tó fi gbé ẹ lọ bí gíga lọ. Bóyá ká ní ìwò òfẹ́ ó lè jẹ ojú kan náà ló tún máa rá rọra gbà bí ibi gíga ló ń lọ èṣù ní bí ẹ lọ́nà Ọlọ́run á vindicate ẹ God will vindicate you. He will not be put to shame. Àwọn abiyamọ ọ̀run wọ́n wà lẹ́yìn ẹ̀ wọ́n dẹ̀ máa jà fún ẹ lọ. Gbogbo ẹnikẹ́ni tá a gbé lóbìnrin tàbí tá a gbé jáde tó ń rìn lábẹ́ òòrùn tó ń tẹrù pẹ́lẹ̀ tó ń mu omi bátẹ́gùn fẹ́ sí lára tó bá lóun máa gbé ogun ó máa fúngun ẹ̀yìn jà ẹ́ àbí ìjà pásítọ̀ Adémọ́lá Amúsàn àbí bàbá Olódodo àbí gbogbo àwa olólùfẹ́ tá a rí òtítọ́ àgbé òtítọ́ dání ọ̀run á fi wọ́n ṣòfò. Àmín Jésù. Lórúkọ Jésù. Àmín. Má bàdá Olúṣọlá ẹlẹ́kẹ̀dẹ́ ìgbè bí nǹkan burúkú. Ẹ̀rí bọ́n ṣe rí. Gbogbo blọ́gà lèmi rí tán wá táyé wọn dáa. Àfi kán máa ní power tap. Èèyàn mélòó ló ń wo ṣó wọn? Wọ́n tún wá máa pè ní káwọn èèyàn pè wọlé. Ẹlòmíín náà máa sọ nǹkan tó jú ẹ̀ ò rí. Wọ́n á máa sọ kọ̀ǹtàn. Bóyá bí wọ́n ṣe ń bá wọn sùn káàkiri nìyẹn. Because tí wọn bá bá wọn sùn bẹ́ẹ̀ wọn lè rọ́kùnrin tí wọ́n ń bá ìyàwó ẹ̀ sùn tó tún máa wá fẹ́ ni ẹ padà. Máa wò sí ẹ má rojọ́jọ́ Ọlọ́run ti bẹ́ẹ̀ láàrin. Alhamdulillah. Ọlọ́run ti bẹ́ẹ̀ láàrin. Àwọn tó wà pẹ̀lú ẹ ó ju àwọn tó wà pẹ̀lú wọn lọ. Ọlọ́run ti bẹ́ẹ̀ láàrin. Ní ìdí nǹkan tó jẹ́ ẹ̀ máa kàn ló lọ ń bẹ̀rẹ̀. Ọlọ́run kọ́ lu àwọn àfáàrí arígbìnrin gínígíní wọ́jà wọ́n dẹ̀ máa rìn wọ́jà lọ́nà. Ọlọ́run fi àwọn àfáà yẹn gbàgbà ju mú ìdí òru mi ogun ló ń jà kó tẹ fura sọ́rọ̀ rẹ̀ ó jẹ́ dùn mí fún ìyá ẹ̀. Abiagba làwọn àwọn èèyàn ń ṣe abiamọ ìyá alátẹnujẹ ebina ìbọn ti gba 250,000
ṣé wọn ti ná tán oúnjẹ kújẹ yóò ṣì. a ti sáré sí ọ̀rọ̀ ọ̀run ìdí àti orí òtítọ́ yìí. Allah akbar. wọ́n mọ̀ òṣèlú ìlú àgbàlá láti jẹ́ kó padà sínú òṣèlú tó wà tẹ́lẹ̀ yìí. kò tẹ̀ sẹ́ni tó lè já wọn bọ́ ẹni tó lọ́n ti pè tó ránṣẹ́ ni tó ti ga wọn dẹ̀ lé wálẹ̀ ẹni tó bá gbìrò kan wálẹ̀ òun gan ni ó lulẹ̀ tọmọtọmọ tìrandíran wọn. torí èmi ò rí ibi téèyàn ti ń fojú olóore gúngi ìdẹ̀ rí ibi tó ti ń ṣe oore ṣe. ní bàbá mi. mo ti pè yín rí mo ti ń tẹ̀ lágbàlá kí yẹ tó kú. Allah. Àgbàlá tó kú tó fi sí ṣọ́ọ̀ṣì nígbà tó sì wà nínú ṣọ́ọ̀ṣì kan kọ́kọ́ pa kó tọ́pọ̀ pa sórí òkè ni mo ti ń tẹ̀ lágbàlá débẹ̀. nígbà tó máa lọ ń fáwọn ìyá kan tó jókòó fẹ́gbẹ́ gọ́tà tó lọ gbé bàbá kan lábẹ́ bíríìjì lábẹ́kúta ni èmi ti ń tẹ̀lé àgbàlá. ní ìgbà aládàáradà lọ́wọ́ ọmọkùnrin yẹn rí. àwọn oníṣọ́lá yìí burúkú àti bàbá burúkú tó pẹ́rẹ́ ní ológun òṣì àgbà òṣì. ọlọ́pọlọ dúdú. báńkì ẹ ti já tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti lulẹ̀ àgbà tí ò kọ́gbọ́n. àwọn náà wọ́n fẹ́ trend ni tẹ́ bá tiẹ̀ máa trend ẹ fi nǹkan gidi trend ẹ ní fàbòsí trend. ó jẹ́ kí àwọn ọmọ kéékèèké ó gba change bí ìgbà tí Júdásì gba owó tó fi ta Jésù nígbà ló pokùnso. àwọn alábòsí. ó dùn mí fún ológun dúdú yẹn. owó ìbùkún. Ma? Just be prayerful. Yes, ma. Be prayerful. Yes, ma. And be yourself. Yes, ma. Be yourself. Yes, ma. Ní kọ̀rọ̀ yàrá ẹ̀. Gbogbo ẹni tó bá ń fi ẹrí máa fi wọ́n rí. Gbogbo ẹni tó bá ń dunú tiẹ̀ máa dunú tí wọ́n máa bùkún fún wọn. Ní kọ́nà máa bùkún fún wọn. Gbogbo ẹni tó bá ń fi ẹrí kọ́nà máa fi wọ́n rí. Títí dé ìran kẹrin tó ń sọ yẹn náà ni bẹ́ẹ̀ ni. Torí ẹni tó bá sọ pé wọn àbíyàmọ́ tó fẹ́ ta ọmọ ọlọ́mọ jẹ́. Olúṣọdé Yusuf á fẹ́ gba àgbàlá lábúrò ṣé ó lè ní kóun nílò àgbàlá yẹn lábúrò kó káyé ẹ̀ bàjẹ́. àló dẹ̀ ń pariwo tẹ́ báyìí bó ṣe ń pariwo lórí ṣó ẹ̀ ó ní ó tún ń pàtẹ́wọ́ ó là ló bá sùn ní ó ló bá sùn ní mo ní màdáṣẹ́ ti yá wèrè ni ṣé wọ́n ṣe ń bẹ́yìn sùn káàkiri nìyẹn ni. ó wà nílùú òyìnbó òun rojú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ Nàìjíríà. kò ṣojú ẹ ò ní any evidence. ẹ wádìí ohun gbogbo dájúdájú. ká David tó jò tán múlẹ̀. wọ́n máa yẹn ẹrú ẹ bá ní ẹrù àwọn ọmọ ìbá. nígbà tí iná bá ń mu gidi tí iná Ọlọ́run bá ń jó ní gbogbo ara kò ní rántí gbogbo nǹkan tó ṣe mọ́. wọ́n wá máa sọ pé orogún ìyá wọn ló ń ṣe àwọn wọ́n máa ní orogún ìyá àwọn kan ló ń ṣe àwọn àfọwọ́fà olóńpẹ̀kù tẹ̀lé. ẹ wo bá mi ọ̀nà dodo. àbúrò ní sẹ́yìn yàrá thank you ma God bless you ma. inshallah a kí ìyá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ tán ẹni tó náà bá ní ìbéèrè àbí ó ní ọ̀rọ̀ tó fẹ́ bá ìbùkún sọ inshallah nọ́mbà tá a pín yẹn ẹ lè pè direct ẹ lè pè ní WhatsApp. Assalamu alaikum. Ìyá dáadáa. Ẹ káalẹ́ ìyá mi. Gbogbo ayé ń gbọ́ yín o. Yes ma. Ẹ pẹ̀lẹ́ ma. Hello. Hello. Ìyá wa pẹ̀lú yín o. Yes. Hello. Hello à ń gbọ́ yín. À ń gbọ́ yín. Mo ní ẹkú òtítọ́ ṣíṣe. Yes ma. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Àmín 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 àmín. Nǹkan tẹ́ ẹ̀ ṣe olójú èèyàn tó lè ṣe. So mo dúpẹ́ fọ́lọ́run pé bí Ọlọ́run ṣe ń lò yìí bí Ọlọ́run ṣe ràn yín lọ́wọ́ láti máa wà títí òtítọ́. Àwọn ọmọ tí náà wọ́n tẹ́ ká burú lágbára Ọlọ́run. Àmín àmín àmín. Nígbà tẹ́ bá dàgbàdàgbà tẹ́ bá darúgbó ẹ̀rí àbọ̀rẹ́ iṣẹ́ níwájú Ọlọ́run. Àmín àmín láti gbàrọ̀ ọ̀nà yóò fi dàrú. Àmín. Àtàwọn ọmọ ilé kí wàá bẹ́ẹ̀ yín gan náà máa ṣoríire. Ọmọ yín náà ṣoríire. Àmín. Àmín àmín. Nẹ́tíwọ̀kì yẹn ni. Hello. Wọ́n kàn ti fẹ́ jà kọ́ yìí. Salamu alaikum. Salamu alaikum. Ẹ pẹ̀lẹ́ kú dédé àkó yìí. Ń bọ̀ láti ń sọ̀rọ̀ o. Wọ́n pè é látẹ̀kọ̀. Látẹ̀kọ̀. Àbúrò ní ṣe.
àmín àfà náà kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run. àmín kò ní bàjẹ́ fáwọn ọmọ yín ẹ̀kọ́ àtúnṣe àwọn ọmọ tí ń ràn bá láàánú pàdé. àmín ìjọba ń dé àṣìkò ìgbà ọmọ yín náà wọ́n máa bá láàánú pàdé. àmín. jẹ́ kí a bá rí àwọn àfà nínú àwọn àfà tá a bá rí bíi ká pé bíi kí n sọ pé báyà bá a bá rí bíi márùn tó bá ń ṣerú nǹkan báyìí aláì ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn ìsìláàmù máa wù yẹn sí èmi tí mo bá yín sọ̀rọ̀ mùsùlùmí ni ṣùgbọ́n tá a bá wo bágáàdì àwọn táwọn àfáà mi fi pìlẹ̀ gbogbo nǹkan tó ń ṣe ó máa ń jẹ́ kí ẹ̀sìn yẹn kó súyàn. Allahu Akbar. àgbàdàgbà ṣùgbọ́n bíi láì dáàdì mi kó tó kú ìmáàmù ni ìmáàmù ló máa ń síwájú fún wọn. àwọn ọmọ náà dẹ̀ ní wọ́n bí wa sínú islam ìyá mi mùsùlùmí ni bàbá mi mùsùlùmí ni ṣùgbọ́n tí mo bá wọ nǹkan táwọn mùsùlùmí mi máa ń ṣe ó máa ń jẹ́ nǹkan tó máa ń gbìyàn tó dẹ̀ máa ń jẹ́ kí ẹ̀sìn yẹn kó sún yẹn láti ṣe. mùsùlùmí ti gbá ó ti ṣe fọwọ́ àná fẹ́mi tí mo máa ń sọ̀rọ̀ rí náà. Subhanallah. mùsùlùmí wọ́n ti ṣe fọwọ́ àná fún mi rí torí ẹ̀ mi ò rí ìsúnmọ́ ó jẹ́ kí n má bí mo ṣe jẹ́ mùsùlùmí ó jẹ́ kí n má rìn ìsúnmọ́ àwọn àfáà. La ilaha illallah. àwọn àfáà ó jẹ́ kí n má sá fún àwọn àfáà. La ilaha illallah. Yes. So kò dẹ̀ sí gbogbo àfáà ni wọ́n fi rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àwọn kan dá nínú rẹ̀ sí wọn. èèyàn burúkú ti bẹ̀yẹn rẹ jẹ́. gbogbo ilé tẹ́rí kò sẹ́ni tí mi lè má ṣe àfáà ẹ̀ta lọ́kàn lèmi bí oníṣẹ̀ṣẹ̀ báyìí fáìtì mi máa lọ bí pásítọ̀ báyìí fáìtì mi máa lọ. kíkú sẹ́ pé yóò pè ká ẹ má kírun tí kò ní pé ẹ má gbààwẹ̀ yín. wọ́n fẹ́ ṣe ẹgbọ́n mi sà wọ́n fẹ́ ṣe ìkórè níṣẹ̀lẹ̀ tó jẹ́ ìjẹ́pọ̀ rẹ̀ mi àwọn anájọ́ ní ṣọ́ọ̀ṣì yẹn wọ́n nítorí ìkórè wọn yẹn gbà tá a ti wà nípa ibẹ̀ yẹn wọ́n ra aṣọ̀ṣẹ̀lẹ̀ èyí tí wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n ra aṣọ̀ṣẹ̀lẹ̀ mọ̀ wọ̀ aṣọ gá àwọn funfun yẹn mo ní bí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí mo ṣe pé mo lọ ṣọ́ọ̀ṣì yẹn bẹ́ẹ̀ mo wo ìfẹ́ tó wà ń bẹ̀ ló jẹ́ kí n rà mo rà pé tó kájọ fi ṣẹ̀sìn wọn yẹn lábàdé ti parí bí wọ́n padà sáyè mi kò ní sọ́ọ̀kú láti mi rà á ọdún náà kan náà lájọ́ ké pè ọ̀rọ̀ tí kálukú ń gbà ké pọ̀ náà ló yàtọ̀ síra wọn. báwa mùsùlùmí sí náà nàbí sọ lọ́run pé bá a jíṣẹ́ fọ́lọ́ bẹ́ẹ̀ làwọn kìrìsìtẹ́nì náà rán Jésù pé bá a jíṣẹ́ fọ́lọ́. bẹ́ẹ̀ ni wàláì. bẹ́ẹ̀ làwọn oníṣẹ̀ṣe náà rán àwọn spiriti tí wọ́n náà dàgbẹ́ lórí pé bá a jíṣẹ́ wa fọ́lọ́. gbogbo nǹkan tá a bá ń ṣe láyé àárọ̀ sọ́lọ́ ni pé bá a jíṣẹ́ fún gbogbo wọn lè dán lórí ìfà wa mẹ́sẹ̀jì wa fọ́lọ́ wọn bá fẹ́ dá wa. so bó ṣe rí nìyẹn. Okay, thank you very much. ẹ̀yin àǹtí ìbùkún mo fẹ́ bá yín sọ̀rọ̀ gan. ó ń gbọ́. wọ́n ní tí ẹ̀yin àwọn àgbàlagbà náà lọ sọ pé ewé kan ò ní jábọ́ lára gi lè má má ṣe. Ọlọ́run ti rí pé ibi tí ẹ̀yin máa gẹ́gẹ́ bí mọ́mí wa tó pé lẹ́ẹ̀kan ṣe sọ̀rọ̀ Ọlọ́run ti sọ wípé ibi tí ọ̀nà yín ti máa ṣí ní kẹ́ pàdé mú ìdí yẹn. Ọlọ́run mi sọ pé bí ọ̀nà tí ń ti máa ṣí nìyẹn tẹ́ ẹ̀ bá pàdé irú méjì yẹn kò sẹ́ni tó mọ̀ yín náà ṣùgbọ́n òun ti fojú oríire gúngi ẹ máa wo àtúbọ̀tán tiẹ̀ ẹ wo ibi tọ́rọ̀ lé ayé ẹ máa padà rẹ̀ lè sí ẹ máa wo ibi tọ́rọ̀ mú ìdí máa padà rẹ̀ lè sí torí kò sí èèyàn kan tó ṣerú nǹkan tí mú ìdí ṣe yẹn tó mú jẹ rí. Allahu Akbar. kò sí èèyàn tó ṣerú tí mú ìdí ṣe yẹn rí tó lọ fún ẹ. àwọn àgbàlagbà tó wà fẹ́ pé amúkùn ẹrù ẹ wọ. òkèlè ń wọ ẹ̀wò sálẹ̀. wọ́n lókè ilẹ̀ ń wò ẹ̀wò sálẹ̀ wọ́n fẹ́ pé gbogbo ọmọ Nàìjíríà pátápátá gbogbo ayé gbogbo àgbáyé wọ́n fẹ́ pé wọ́n ṣàkíyèsí kan wípé Muyideen ogun tó ń jà Muyideen àwọn èèyàn ọmọ ibi tó gun ẹ ti jáde. ibo ló ti jáde sà. ogun tó padà jà Muyideen ogun àtọwọ́ ìyá rẹ̀ ni. ogun àtọwọ́ ìyá ẹ̀. Olúwa. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. La ilaha illallah. lọ́nà wo. ìyá tó bí ẹgbọ́n mi ẹ jẹ́ clear right sẹ́rí ìyá tó bí Muyideen ìgbà tó ṣe Muyideen lóore tí Àgbàlá Gabriel gbé wá sí church tẹ́rí tẹ́ bá rí ìjọ tí Muyideen rú sọ̀rọ̀ ìyá yẹn wípé ìyá òun ló pa bàbá òun bẹ́ẹ̀ni ìrònú bàbá òun ìyá òun ló pa bàbá òun bẹ́ẹ̀ni tí Muyideen rojọ́ ìyá yẹn ẹjẹ sọ àdìsí ìgbà fún ìyá yẹn kì í ṣèyàn lásán
kò ń ṣèyàn lọ́sàn o èèyàn burúkú ni wọ́n. bẹ́ẹ̀ ni àjẹ́ ni. ìyá kì í ṣe èèyàn ojú tẹ́ fi ń wo ìyá yẹn kò ń ṣe èèyàn lásán kò ń ṣe èèyàn kò ń ṣe èèyàn ìyá yẹn ẹlẹ́gbẹ́ ni àṣírí mo gbé fún yín lẹ́nu yẹn. àwa náà mọ̀ sá. ìyá jẹ́ ọmọ rẹ̀ padà ní ọ̀nà yẹn ẹni gbogbo nǹkan tí ìyá Muyideen ṣe yẹn ẹ máa bìlí pé ìyá Muyideen láìkì Muyideen ni kò láìkì ẹ o. ìyá yẹn gẹ́gẹ́ fẹ́ kí ìyá padà jí ọmọ yẹn. ẹbẹ ẹni tó fẹ́ gbọ́wọ́ lé lórí tí ó yẹn gbọ́wọ́ ẹ̀dá. ẹ máa gbọ́ ìyá yẹn padà fi ẹjọ́ Muyideen sọ àwọn èèyàn rẹ̀. àwọn àgbà. dáṣẹ́ rí àfún Muyideen padà bẹ́ẹ̀ ni. wọ́n wá jọ dáṣẹ́ rí àfún Muyideen padà. pé àwọn ò bójú rẹ̀ jẹ. wọ́n padà dáṣẹ́ rí àfún Muyideen padà. wọ́n dẹ̀ fẹ́ fi ti Muyideen wọ́n fẹ́ fi ti Muyideen kó bá Àgbàlá Gabriel náà pé ìwọ tó lóò ṣe lórí náà a máa fi torí pé Àgbàlá Gabriel jẹ́ nǹkan tó jẹ́ èèyàn lọ́ọ̀ ni mo fi gbé ṣubú. wọ́n fẹ́ fi wọlé s'Àgbàlá Gabriel wà àtẹni tó ṣèyàn lórí o àti wọ́n tó ṣe lórí o àwọn jọ máa gbé yín ṣubú ní nǹkan tó ṣe nìyẹn. ọwọ́ ìyá Muyideen ló wà lára Muyideen ẹ̀ gbàgbé gbogbo ilé ìtàn rò kí láti jọ yẹn ọwọ́ ìyá Muyideen gangan ibẹ̀ ló gbé ti wọlé padà. ẹ bá ń bí ìyá Muyideen ṣe ṣe lọ́jọ́ yẹn ọjọ́ tí Muyideen kọ́kọ́ mú wá sí Àgbàlá Gabriel Muyideen ìwọ ló sílẹ̀ ẹ̀yìn Muyideen èmi náà ọmọ dìmọ̀ ọmọ fẹ́ nílé lórí ẹ ti rántí gbogbo dín yẹn. bẹ́ẹ̀ni. ìyá yẹn ẹ jẹ́ nǹkan ṣàṣẹ ìyá yẹn kì í sí yẹn lásán ìyá yẹn gangan ló fa ogun padà sórí Muyideen wọn fẹ́ kí Muyideen gangan jẹ́ yẹn mọ́ rárá. La ilaha illallah. ó ṣe rí gangan nìyẹn. ọlọ́wọ́ bá ní dúpẹ́ fún yín. nítorí ẹ̀ mo sọ pé amúkun ẹrù ẹ wọ. òkèlè lókèlè ń wo òun wò sálẹ̀ jazakumullahu khaira àbúrò ní sí. Muyideen fúnra rẹ̀ kò ní bí máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn tó ti yẹ yín kò ní bí máa ṣe nǹkan tó ń ṣe yẹn òun àti yẹ gan wọ́n ti lè jọ dàrú kó tó di pé bàbá wọn gan kú wọ́n ti jọ tọ́ ẹgbẹ́ náà ọmọ tí máa ń ṣe ti yẹ tọ́ pé ìyá ọmọ adáṣẹ́rí àfún ní sáàgì kan tẹ́lẹ̀ ìyá tó kú bóyá ó ti bá àwọn ọ̀rọ̀ kan tó ti sọ fún ìyá nígbà tí bàbá wọn wà láyé àbí something like that mo sábà pé ìyá yẹn ò gbà tí Muyideen sọ jù bẹ́ẹ̀ lọ. ọlọ́wọ́ bá ní dúpẹ́ fún yín ẹ kú làákàyè ọ̀rọ̀ gidi lẹ́sọ̀ orí yín ò ní dàrú ọlápọ̀lẹ́ alukuran 0708392 3778 ìyẹn lè pè direct number yẹn dẹ̀ lè pè WhatsApp. Assalamu alaikum. ẹ kálẹ́ ẹ kú dédé àkókò yìí o. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi ta'ala wa barakatuh. Ẹ kú iṣẹ́ o. Yes ma. Ọlọ́run á bá mi sọ ilé iṣẹ́ tó dáa. Àmín 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 àmín. Ọgbà ń kó wá tó jáde wọn ò ní kàgbà àgbákò kéré tóbi kò ní jẹ́ sí wọn láéláé. Àmín àmín. Àwọn àtọwọ́ obìnrin máa ń pè é wọ́n ní àkóbá àdábá ní rí. Àmín àmín àmín. Àwọn tó ta ẹ̀ pátá ní fọjọ́ kan báyìí ní fi sí orí ṣe. Àmín àmín. Ẹ kú dáadáa. Yes ma. Tí irú yín ta bá pọ̀ torí yín tó jẹ́ mùsùlùmí tó bá pọ̀ ilé ayé yìí á ṣe díẹ̀. Kò ní dà tó yẹ pé wọn ò ní làákàyè. Ṣé rí èmi tó fẹ́ kí ẹ wo kíní yìí from this angle. Okay. Ọlọ́run á bá mi kọ́kọ́ ẹ jẹ́ n gbàdúrà fún Àgbàlá Gabriel wọ́n bá tó ń pàṣẹ nígbà tí àtọwọ́ á bá mi ṣe wọ́n dáadáa àlùkùnrin à ń sọ nínú ọ̀rẹ́ ó ní pé ẹni tí ó ní agbára jù nínú yín òun lẹni tí ó rí ìbínú tí ò sì bì òun lálágbára tó gbé mi. alágbára ẹ̀dá kan ni o because tó bá jẹ́ pé irú èmi tí gbogbo gbàgbọ́ tó ń lọ social media máa ṣe dàrú but ó fi ọ̀rọ̀ yẹn ó jáde láti ara Àgbàlá pé ẹni tó rí ìbínú tí ò sì bínú òun lálágbára láàrin yín. Àgbàlá Gabriel wá pa ìfura ṣe rí iṣẹ́ tí Àgbàlá Gabriel ṣe mo ti ṣe rí sẹ́yìn bó ṣe ń ṣe ṣùgbọ́n kì í mo pariwo ara mi nítorí pé irú nǹkan báyìí mo ti ṣe mí rí. Ìyá mi máa ń sọ̀rọ̀ kan náà fún mi lọ́dún náà wọ́n ní hello. Kó ni wọ́n finú wénú kò ti finú wénú.
lọ́jọ́ kìíní àná nígbà tí Àgbàlá Gabriel pàdé Muyideen ó pe èdè kan fún wọn ṣùgbọ́n wọn kọ bí ara sí nítorí pé wọn ò wò ó láti bẹ̀ wọ́n play ohun tí Ọlọ́run ọba wọn gbogbo ṣoreṣere tí wọ́n bá ṣe rí ohun tó fẹ́ ṣore fún inú wọn á máa dùn wọ́n máa gbàgbé. Hello.